Ẹ káàbọ̀ sórí ìkànnì ìṣẹ́jú tó ẹlẹgbẹ̀mí àti máa play fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ ẹ bá like kẹ́ subscribe kẹ́ lè share so that ẹ lè máa jẹ àǹfààní tó ń lọ lórí ìkànnì. Àwọn àṣírí ńlá kan ló ti tú síta báyìí tí ó wà lórí fídíò yìí tó bá tó wá jẹ́ ìgbà àkọ́kọ́ náà ẹ tó wá darapọ̀ mọ́ wa báyìí ẹ tún like kẹ́ share kẹ́ tún subscribe so that ẹ lè máa jẹ àǹfààní. Bọ̀wọ̀ ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò, ẹ jẹ́ ká wo fídíò yìí. Tí Kristẹni òdodo bá fẹ́ jọba, irú ọba wo ni Kristẹni òdodo lè jẹ? Gbogbo ẹ̀yin ọba tẹ́ ti wà lórí àléfà, mo fẹ́ fi kíní kan hàn yín. Adélélé, ẹni Kristẹni tó bá jọba, tó bá dé adé irú eléyìí, tí lógo eléyìí tó bá wà níwájú adé náà, abọ̀rìṣà ni ẹ́. Ẹ máa wá lọ bèrè lọ́wọ́ àwọn aláwo tó ń dé yín ládé. Ẹ máa bèrè lọ́wọ́ wọn pé kí lè túmọ̀ kíní yìí, kí ló dúró fún. Ìwọ mùsùlùmí tó bá jẹ ọba, ojú tó wà níbí yìí, kọ́kọ́rọ́ tó wà níbí yìí, tó bá wà níwájú adé ẹ, tó bá ti gbé sórí, abọ̀rìṣà ni ẹ. O kì í ṣe èèyàn Ọlọ́run mọ́. Má yẹ kí sọ bẹ́ẹ̀. Èèyàn Ọlọ́run ni ẹ, ṣùgbọ́n o kì í ṣe Kristẹni òdodo mọ́, o kì í ṣe mùsùlùmí òdodo mọ́. Torí adé kí ló gbé sórí? Adé òrìṣà ló gbé sórí. Nígbà tó wá gbé adé òrìṣà sórí, nígbà tó wà láyé, ó wá kú tán, ó ní kí mùsùlùmí wá sí ẹ. Ó tọ́ra ẹni, torí abọ̀rìṣà ni ẹ nígbà tó wà láyé. Wọ́n tó pè rà ní Kristẹni, wọ́n gbé adé òrìṣà sórí, wọ́n wá kú tán, wọ́n ní Kristẹni wá sí ẹ, wọ́n tọ́ra ẹni, inú iná ló lọ. Now, a fẹ́ wọnú Bíbélì lọ. Ṣé ó dá kí Kristẹni òdodo kó dé adé ìlú? Tó bá jẹ́ pé ìlú tí Kristẹni dá sílẹ̀, ó lè dádé. Tó bá dẹ̀ máa dé adé fún Kristẹni, kí ni wọ́n ta lé lórí? Òróró ní wọ́n máa fi sàá lámì ọba. Kì í ṣe wọ́n máa ṣe ètùtù fún ẹ. Mo parọ́ o. Tó fẹ́ dé adé fún mùsùlùmí, kí ni wọ́n máa dé sí lórí? Láwà níní. Ìwọ ẹni ọba tó bá gbé adé tó wà lọ́wọ́ mi sórí, tó bá ti ní lógo yìí, adé ìṣẹ̀ṣe ló gbé sórí, adé ìbílẹ̀. A fẹ́ wá wọnú Bíbélì lọ báyìí. Torí program tá fẹ́ ṣe lálẹ́ tí a ò bá ṣe, àwọn pásítọ̀ yín ò ní ṣe, torí wọ́n ti gbàbọ̀dì. Wọn ò lè sọ òtítọ́ mọ́. Oba Solomon, ọba àgbáyé nìkan ló lè bá yín sọ reality. Now, ẹ jẹ́ ká padà sí Old Testament. A máa padà sínú Alukoran. Gbogbo ẹ̀yin Kristẹni tẹ́ wà ń bí, tẹ́sí fẹ́ jọba lọ́jọ́ iwájú àtẹ̀tẹ̀ ti jọba. Ẹ gbé Bíbélì yín. Ní ọba àkọ́kọ́, níbo ni ọba gbà wọnú Kristẹni? Nínú Bíbélì yín, àwọn ọba tó kọ́kọ́ jẹ ń bẹ̀, àwọn ọba àkọ́kọ́, àwọn first king nínú Bíbélì, àwọn ni ọba Pharaoh, ọba Babyloni, ọba Íjíbítì. Ọba Íjíbítì náà ni ọba Pharaoh. Àwọn ọba nìyẹn, àwọn ọba ìbílẹ̀ ni, àwọn ọba ìjímìjí ni. Now, níbo lọba gbà wọnú ẹ̀sìn? Níbo ni ọba gbà wọ agbo Ọlọ́run tó jẹ́ ti Kristẹni? Kí ló dé fi sílẹ̀ kó sí? Ẹ tí wọ́n bọ́ sapa, wọ́n ní ká tilẹ̀kùn mi. Ó yá lọ́ọ̀kì lẹ̀kùn yẹn lókè. Ti Michael mọ́ta, olómọ kan tó wá kiri. Tilẹ̀kùn yẹn pa lókè. Ìbá ti ń sọ̀rọ̀, I don't want distraction. Mo ti sọ fún yín kí n sí gba 100. Now, mo fẹ́ kẹ́ máa farabalẹ̀ gbọ́ mi lọ bí mo ṣe ń tó ọ̀rọ̀ yẹn.
níbo ló bá gbà wọnú ẹ̀sìn kristẹni má jẹ́ kí ti dákọ̀ kristẹni níbo ló bá gbà wọnú ìgbàgbọ́ ẹgbẹ́ bíbélì yìí ẹ jẹ́ ká lọ sínú ìwé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká àwọn àlùjọ̀nú kà kó lè yé wa ẹ jẹ́ ká lọ sínú ìwé àwọn mo ti dọ̀tí ẹ̀ síbí ilé kan ẹ jẹ́ ká lọ sínú ìwé First Samuel chapter 8. Anybody bá pariwo máa tún lè jáde again ẹ má test mi wo First Samuel ẹ jẹ́ ká gbọ́ bí ọba ṣe wọnú ẹ̀sìn kristẹni yeah First Samuel chapter 8. Samuel kini sùúrù máa ti kanjú níwìn máa ti kanjú ẹ jẹ́ ká gbọ́ bí ọba ṣe wọnú ẹ̀sìn kristẹni wa. Samuel kini orí kẹjọ. Ó sì ṣe nígbà tí Samuel di arúgbó ó sì fi àwọn ọmọ rẹ̀ jẹ onídàájọ́ fún Israẹli. Orúkọ àkọ́bí rẹ̀ ń jẹ́ Joẹli, orúkọ ìkejì rẹ̀ sì ń jẹ́ Abia. Wọ́n sì ń ṣe onídàájọ́ ní Beersheba. Àwọn ọmọ rẹ̀ kò sì rìn ní ìwà rẹ̀, wọ́n sì ń tọ ìrékéré lẹ́yìn. Wọ́n ń gba àbẹ̀tẹ́lẹ̀, wọ́n sì ń yí ìdájọ́ po. Eriwo. Ní ayé ìgbà yẹn kí ni wọ́n jẹ nígbà yẹn? Onídàájọ́ àti prophet ni wọ́n máa ń jẹ. Wòlíì ní Samuel, òun ló lórí wọn nígbà yẹn. Ó ti ń dàgbà, ó ti darúgbó. Samuel wá fi àwọn ọmọ ẹ̀ jẹ kí ni? Onídàájọ́ lórí gbogbo ilẹ̀ Israẹli. Àwọn ará Israẹli wọ́n wá ń wo àwọn ọmọ ẹ̀ yìí wípé kí láwọn sọ pé àwọn ọmọ ẹ̀ ń gbà àbẹ̀tẹ́lẹ̀ ìwàkíwà ìwé wèrè pọ̀ lọ́wọ́ wọn pẹ̀lú bó ṣe jẹ́ èèyàn Ọlọ́run tó. Nígbà tí àwọn èèyàn wá rí sàkó bí wọ́n ṣe ń ṣe kí ni wọ́n wá sọ ká. Gbogbo àwọn àgbà Israẹli sì kó ara wọn jọ, wọ́n sì tọ̀ Samuel lọ sí Rámà. Wọ́n sì wí fún pé kíyèsí ìwọ di arúgbó, àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ. Ǹjẹ́ fi ẹnìkan jẹ ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa bíi ti gbogbo orílẹ̀-èdè. Níbo ni wọ́n ti kọ́ ìwà ọba yẹn? Nínú kíni? Nínú orílẹ̀-èdè. Wọ́n ní kó fi ẹnìkan jẹ ọba fún wa kó máa ṣe olórí fún wa gẹ́gẹ́ bí ti orílẹ̀-èdè. Ọba ò sí nínú ẹ̀sìn. Kò sí nǹkan tí ọba ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Nǹkan tó ń jẹ́ kìrìsìtẹ́nì oyè kankan ò gbọ́dọ̀ ju pásítọ̀ prọfẹ̀tì lọ. Kò sí nǹkan tó ń jẹ́ ọba nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Kò sí nǹkan tó ń jẹ́ ọba nínú ẹ̀sìn mùsùlùmí. Tí kìrìsìtẹ́nì bá máa jẹ ọba, that is the reason why àwọn Zioni ṣẹbẹ́ mọ àwọn Zioni church tẹ Oba Solomon ń ṣe. Àwọn Zioni máa lọ ń tẹ ìlú dó ni. Àwọn ló máa tẹ wọ́n tẹ ìlú yẹn dó. Wọ́n máa pè bìkan ní àgbàlá. Gbogbo àwọn tó bá fẹ́ máa lọ sí ṣọ́ọ̀ṣì yẹn àwọn ló máa kọ́lé sí àgbàlá. Olórí ìjọ máa jẹ ọba, ó máa dé adé. Òun ni bàbá lẹ́nẹ̀ tó ṣe. Gbogbo ìlànà wọn níbo ló máa ti wá? Inú Bíbélì. Tó bá máa yan ọba kí ni wọ́n máa fi yan? Òróró. Wọ́n máa ta òróró lé ọba wọn lórí ni. Kì í ṣe kó gbé ọba tiẹ̀ wọ gbódù kó ẹsẹ̀ padà wá kó ní wọn gbọdọ̀ sìn ẹ́ nílànà ìṣẹ̀ṣe. Wọ́n dẹ̀ gba òróró ìṣẹ̀ṣe sórí, wọ́n dẹ̀ gba ẹ̀jẹ̀ sórí, wọ́n tara ẹ̀jẹ̀ dì. No, wọ́n ní kí Samuel kó wá ọba fún wọn gẹ́gẹ́ bíi ti àwọn orílẹ̀-èdè. Ọ̀rọ̀ náà bí Samuel nínú púpọ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ. Ṣùgbọ́n òun náà burú lójú Samuel nítorí tí wọ́n wí pé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa. Samuel sì gbàdúrà sí Olúwa. Olúwa sì wí fún Samuel pé gbọ́ ohùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ, nítorí pé ìwọ kí wọ́n kọ̀, ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ ọba lórí wọn. Kí ni Ọlọ́run sọ fún?
ó ní gbọ́ ọ̀kan tí wọ́n sọ nítorí pé kì í sì wọ́n náà ṣe kíni kì í sì wọ́n náà kọ̀ lọ́ba èmi náà ṣe kíni wọ́n kọ̀ lọ́ba láti máa jọba lé wọn lórí òun ló padà fi jọba gẹ́gẹ́ bí ti àwọn orílẹ̀-èdè. Kristẹni gidi ò lè jọba tí Kristẹni gidi bá máa jẹ ọba kò lè gbé adé ìṣẹ̀ǹbáyé sórí wọ́n ti abọ̀rìṣà ni ẹ́ o kì í ṣèyàn lọ ó lè Kristẹni ló máa ń jọba ó lè mùsùlùmí ló máa ń jọba tó máa gbé adé tó wà lọ́wọ́ mi tó máa gbé sórí. You are not a good Christian, you are not a good Muslim. Tó bá ti gbé adé yìí sórí pẹ̀lú odù tó wà níbí yìí pẹ̀lú odù yìí torí odù yìí ní point tó nítumọ̀. Tó bá ti gbé òrìṣà sórí o dẹ̀ fẹ́ ṣe bí olórìṣà you are a thief. O kì í ṣèyàn lọ. Now ẹ jẹ́ ká kó lọ́dọ̀ Samuel kọ́kọ́ tí fẹ́ yọ níbẹ̀ mo ti yọ. Now ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Jésù. Àwọn èèyàn náà fẹ́ fi Jésù jọba nígbà tó wà láyé. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Jésù sọ. Ẹ jẹ́ ká padà sí John chapter 6 verse 15. Ẹ kà yẹn ní Bíbélì. Ẹ sáré sí. Ta ló gbé Bíbélì dání? Ẹ gbé Bíbélì wá. John chapter 6 ta ló lè kà? John chapter 6. John chapter 6 verse 15 fast. Yóò ráyè. John chapter 6 verse 15. Kí ló wí? John chapter 6 verse 15. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí yẹn sọ. John chapter 6 verse 15 kí ló wí? Nígbà tó fẹ́ fi Jésù jọba ká gbọ́ ọ̀kan tí Jésù sọ ń pa. Ẹ wọ́n fi tíjọ́ ní wà ní. Jòhánù mà ní. Wọ́n ti sáwó wọ́n ti gbàgbé Bíbélì. Ṣé ẹ máa gbé Bíbélì fún mi? John chapter 6 jẹ́ kí wọ́n bí. Jòhánù 6 verse 15 kí ló wí? Nígbà tí Jésù sì wòye pé. Farabalẹ̀ kàwé kó lè yé àwọn ènìyàn mẹ́ ká. Nígbà tí Jésù sì wòye pé. Wòye. Wọ́n sì fi wá fi Padà sẹ́yìn woman. Nígbà tí Jésù kí ni? Nígbà tí Jésù sì wòye pé. Wòye pé. Wọ́n fi wá fi agbára mú òun lọ. Bíbélì ka Bíbélì ka Bíbélì náà jẹ́ gbọ́ ọ̀gọ̀ tó sọ sáré. Nígbà tí Jésù. Gbóhùn sókè kí ṣe mi ló ń bá kàwé fún. Nígbà tí Jésù sì wòye pé. Nígbà tí Jésù wòye pé. Wọ́n fẹ́ wá fi agbára mú àwọn lọ láti fi jọba. Wọ́n fẹ́ wá fi agbára mú òun lọ láti fi ṣe kíni? Láti fi jọba kí ló ṣe? Ó tún padà lọ sórí òkè òun nìkan. Ó padà lọ sí orí òkè òun nìkan. Now kí ibẹ̀ yẹn lè yé yín dáadáa padà sínú ìwé John chapter 18 verse 13 to 37 kọ́kọ́rọ́ wà mẹ́. Kristẹni ó lè gbé adé ìṣẹ̀báyé sórí abọ̀rìṣà ni ẹ́. John chapter 18 verse 33 to 37 kí ló wí? 33 to 37. Nítorí náà. John chapter 18 verse 33 to 37 kí ló wí? Nítorí náà. Nítorí náà. Ta ló lè ka Bíbélì? O lè fast ni. Nítorí náà. Ilé. Platu. Nítorí náà Platu tún wọ inú ọgbọ́n. Ta ló mọ Bíbélì kà níbí yìí? Sáré. Tó bá ti mọ kó gbé fowó lójú. Wàá bẹ̀rẹ̀ láti 33. Nítorí náà. Pọ́ọ̀lù. Nítorí náà Platu. Nítorí náà Pílátù tún wo inú gbọ̀ngàn ìdájọ́ lọ. Plot farabalẹ̀ má kánjú. Platu tún wọnú gbọ̀ngàn ìdájọ́ lọ. Ó sì pe Jésù. Ó pe Jésù. Ó sì wí fún pé. Ó wá sọ fún wípé. Ọba àwọn Júù. Ó ní ọba àwọn Júù. Ni wọ́n ń ṣe. Ó béèrè lọ́wọ́ ẹ̀ ká. Jésù dáhùn pé. Jésù wá béèrè sọ fún pé. Ìwọ sọ èyí fún ara rẹ. Ìwọ ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èmi ló sọ bẹ́ẹ̀ ká.
tàbí àwọn ẹlòmíràn ló sọ fún ọ. ṣé ìwọ sọ bẹ́ẹ̀ ni àbí àwọn ẹlòmíì ló sọ fún ẹ ká. nítorí mi ká. Pílátù dáhùn wípé. Pílátù wí fún wípé. èmi ṣe Júù bí. ṣé èmi jẹ́ Júù bí ni. àwọn orílẹ̀-èdè rẹ àti àwọn olórí àlùfáà ni a ó fà lẹ̀. àwọn ará ìlú rẹ àti àwọn orílẹ̀-èdè ẹ ló fà ẹ́ lé mi lọ́wọ́ ká. èmi ló fà ẹ́ lọ́wọ́ kí ni ìwọ ó ṣe. ká. Jésù dáhùn wípé ìjọba mi kì í ṣe ti ayé yìí. kí ló wí. ìjọba mi kì í ṣe ti ayé yìí. èèyàn Ọlọ́run ò lè jọba ayé. ó lè èèyàn Ọlọ́run ló lọ jọba ayé. tó bá ti jọba ayé wo ti ṣetán láti ṣe kíni láti sáwó nìyẹn láti bọ̀rìṣà láti dòṣà. ọ̀fáàn ni kéèyàn jọba ayé ó sọ pé òun ní bọ̀rìṣà. adé tó gbé sóyìn afọ ẹ lórí. nǹkan tó kàn ń dùn mí lọ́rọ̀ Yorùbá ẹ bèrè pé kí nìkan náà. Ifá ò yan ènìyàn mọ́ owó ló yan ènìyàn. ọba tí Ifá yàn tó jẹ́ pé Ifá ló yàn wọ́n ní kó lọ bọ̀rìṣà lòun ò ṣe ikú máa pa lójijì. ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé owó ló yàn síbẹ̀. ilé tá a bá fèrè kọ́ wá. ẹ̀sìn bí àwọn ọba náà ń kidnap ṣeré ní ayé ìgbà tí ọba sì ń jẹ ọba wọ́n bí ẹnìkan rẹ tó lè lọ kidnap ọba. ẹ lè fẹ́ bà gbogbo àṣà Yorùbá jẹ́ ẹ fẹ́ fọ́ gbogbo kan Yorùbá lójú. tó bá wọn kó fẹ́ jẹ́ Kristẹni jókòó díẹ̀ tó bá wọn kó fẹ́ jẹ́ Kristẹni kò sí nǹkan tó pa ẹ̀ pọ̀ mọ́ ayé bí Jésù sọ pé ìjọba mi ò kí ṣe kíni ò kí ṣe táyé. tó bá wọn pé ò lè bọ̀rìṣà àwọn ìjọba tó bá wọn pé ò lè sáwó má jọba inú ìlànà ìṣẹ̀ṣe torí nígbà tí mo post kíní yẹn tí mo bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn àwọn dìdìrín kan kọ sí pé àṣà ọba is not ìṣẹ̀ṣe is a culture àwọn dìdìrín níbo ni culture ti jáde ìṣèlú ìṣẹ̀ṣe ni culture ti jáde kí ló pè ní culture the meaning of culture is àṣà àti ìṣe ilẹ̀ ìbílẹ̀ wa àṣà àti ìṣe ilẹ̀ bí wulẹ̀ wa ni pé kájọba kádé adé kọ́ bá wọ ìpèbí kí ló fẹ́ lọ ṣe ní ìpèbí ṣé Ọlọ́run ló fẹ́ lọ bá pàdé mẹ́ òòṣà ló fẹ́ lọ bá pàdé ó fẹ́ lọ jẹ bọ ni ó fẹ́ lọ gbé nǹkan sínú ni ó wá gbé adé ìbílẹ̀ sórí ó wá ń claim holy ó ń claim Christian ó claim Muslim ó dé àmúlùmálà ó fẹ́ máa bobo líbà àwọn ènìyàn no ẹ má bàyá àwọn ọmọ jẹ́ torí odò tó bá gbàgbé orísun mọ́ sí kíni ẹ ò tí ì pọ̀ lẹ́ẹ̀kan mo ti sọ fún yín lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin ọba tẹ́ wà ń bí mo ní ẹ lọ bèrè lọ àwọn awo tó dé yín ládé wípé kí lè túmọ̀ odù yìí kí lè túmọ̀ kí ni tó máa wà níwájú adé yìí kí ni mí ni ẹ pé kó sọ fún yín ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ jọba tó bá jẹ́ mọ̀ pé mùsùlùmí òdodo ni ẹ tó bá ti gbé ìwọ tó bá ti jẹ́ mùsùlùmí àbí kìrìsìtẹ́nì tó bá ti gbé irú adé lé sórí àbí adé ìṣẹ̀ǹbáyé abọ̀rìṣà ni ẹ. ọ̀nà tí kìrìsìtẹ́nì lè gbàjọba òun ni kí kìrìsìtẹ́nì lọ kírètì ìlú títí ẹ̀ torí mo rí pé àwọn dìdìrín kan kọ́mẹ̀tì nígbà tí mo post nígbà tí mo béèrè question yẹn wípé sódà kí kìrìsìtẹ́nì máa jọba wọ́n sì bí Dáfídì jọba Dáfídì ò kì í ṣe ọba ìlú ó kírètì ìlú ni wọ́n pè ìlú yẹn wọ́n pè ní ìlú Jébùsì ìgbà tí wọ́n fi Dáfídì jẹ ọba ìlú kan ní Hebroni òrìṣà ló ń bọ́ ń bẹ̀ tó bá fẹ́ lọ sójú ogun ó máa sọ pé kóun lọ bá mú ẹfọ́ dùwà ló máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ọba tí Sọ́ọ̀lù kọ́kọ́ jẹ ní ilẹ̀ Ísírẹ́lì inú Ọlọ́run ò dùn sí according to the Bible. Now Bíbélì wá la ọ̀nà wípé ìwọ tó bá wọn kó fẹ́ jọba
tí Ọlọ́run ilẹ̀ tí Ọlọ́run mú ẹ lọ tó bá débẹ̀ tó bá fẹ́ jọba báwo ni ọba ṣe máa ṣe irú ọba wo náà sọ pé kẹ́ jẹ ẹ jẹ́ ká wo ní Bíbélì lọ ìwé mi dà ẹ jẹ́ ká wo Deuteronomy chapter 17 verse 14 to 20 irú ọba wo náà sọ pé kẹ́ jẹ Bíbélì yẹn fún mi kí fúnra mi kà gábàgàbà tẹ́ ká ẹ kò yé mi yóò ráyè Deuteronomy chapter 17 ẹ ká gbọ́ bí ọba bí ìwọ tó bá jẹ́ Kristẹni àbí onígbàgbọ́ tó bá fẹ́ jọba irú ọba tí Ọlọ́run là kalẹ̀ pé kẹ́ jẹ according to the Bible. Deuteronomy chapter 17 chapter 17 verse 20 17 verse 14 to 20 17 verse 14 to 20 ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ tó bá fẹ́ jọba tó bá jẹ́ Kristẹni lẹ tó bá fẹ́ jọba ẹ jẹ́ ká gbọ́ irú ọba tó sọ pé kẹ́ jẹ nígbà tí wọ́n bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ Deuteronomy 17 verse 14 mo ti bẹ̀rẹ̀ mo lọ sí 20 nígbà tí wọ́n bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ tí wọ́n bá sì gbà á tí wọ́n bá sì jókòó nínú rẹ̀ tí wọ́n bá sì wí pé èmi ò fi ọba jẹ lórí mi gẹ́gẹ́ bí gbogbo àwọn orílẹ̀-èdè yíká kìkì ẹni tí Olúwa Ọlọ́run rẹ̀ yàn yóò yàn ní kí ìwọ kó fi jẹ ọba táwọn ọmọ máa yàn wọ́n yìí àwọn ọba tó ń jẹ táwọn ọmọ yàn wọ́n Ifá so àmọ́ pé owó ló yàn wọ́n àmọ́ pé owó ni wọ́n fi yàn wọ́n náà but kí ló máa sọ ní public wọ́n ní Ifá yàn wọ́n wò jẹ́ mùsùlùmí Ifá yàn ẹ́ sọ́ba ṣé kí sórí ibú nìyẹn ta ló yẹ kó yàn ẹ́ ṣé kí sàlá ló yẹ kó yàn ẹ́ you are a Muslim Ifá wá yàn ẹ́ are you a Muslim kí ni ìpàdé wà tìfá you are a Christian wọ́n wà lórí rẹ̀ wọ́n sọ pé báwo ló ṣe dórí oyè onífá yàn ẹ́ báwo ni Ifá lè ṣe fẹ́ lọ yan Kristẹni ṣé Bíbélì sọ pé ìdàpọ̀ wo ni òkùnkùn ní pẹ̀lú ìmọ́lẹ̀ ìdàpọ̀ wo ni onígbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́ kí ló pa yín pọ̀ kí ló pa Ifá àti ọba Kristẹni pọ̀ now kìkì ẹni tí Olúwa rẹ yóò yàn ní kí ìwọ kí o fi jọba lórí rẹ ọ̀kan nínú àwọn arákùnrin rẹ ní kí ìwọ kí o fi jọba lórí rẹ kí ìwọ kí ó má ṣe fi àlejò ṣe olórí rẹ tí kì í ṣe arákùnrin rẹ àlejò gbọ́dọ̀ jọba ńbẹ̀ ṣùgbọ́n òun kò gbọ́dọ̀ kó ẹ̀sìn jọ fún ara rẹ̀ kò gbọ́dọ̀ kó ẹ̀sìn jọ fún ara rẹ̀ that means pé kó máa gba owó tó yẹ kó wà kó máa ṣe kíni kó máa gbà á bẹ́ẹ̀ ni kó má ṣe mú àwọn ènìyàn padà lọ sí Íjíbítì that means pé kó má bọ òrìṣà ìwọ kẹ̀kọ́ tún gbé ẹ sórí oyè wàá wọnú igbó lọ àwọn awo máa yí ẹ ká àwọn tó máa dé ẹ ládé awo ni we then claim Christianity no nítorí kí o má bàa lè kọ́ nítorí kó má bàa lè kó ẹ̀sìn jọ nítorí Olúwa ti wí fún yín pé ẹ̀yin kò gbọdọ̀ tún padà lọ ní ọ̀nà náà mọ́ bẹ́ẹ̀ ni kí o má ṣe kó obìnrin jọ fún ara rẹ ọba mélòó ló níyàwó kan now kí aya rẹ kí o má bàa yí ọ padà bẹ́ẹ̀ ni kó má bàa ṣe kó má sì kó fàdákà tàbí wúrà jọ fún ara rẹ ní ọ̀pọ̀lọpọ̀ yóò sì ṣe nígbà tí o bá jókòó lórí ìtẹ́ ìjọba rẹ kí òun kí ó lè kọ ìwé òfin yìí sínú ìwé kan fún ara rẹ kí ló máa kọ́ àwọn ènìyàn ìwé kíni ìwé òfin ìwé wo ló jẹ́ ìwé òfin ìwé Bíbélì ṣé Bíbélì ló máa kọ́ wọn nínú ààfin ilẹ̀ ìbílẹ̀ tó jẹ́ tó gbé adé ìṣẹ̀báyé lé lórí ni ọba mẹ́rin ló dé pálásì ẹ̀rí tó wà ẹ̀sùn Bíbélì fún ẹ àwọn irúnmọlẹ̀ sọ wípé ní àwọn alálẹ̀ àwọn orí ìtẹ́ àwọn bàbá alákú bàbá mi sọ́nà ló yàn ẹ́ kàbí Ifá now
láti inú èyí tí ń bẹ níwájú àwọn àlùfáà àwọn ọmọ Iléfì àwọn wo ṣé àwọn pásítọ̀ ló yan ọba níbo ló ti wá rí ọba tó lè jẹ́ Kristẹni ojú kòkòrò ni o ṣe ṣe kẹ́ máa mọ̀ ojú kòkòrò ni tó bá ti mọ̀ pé ò lè bọ òrìṣà má jọba the word ọba abọ̀rìṣà ló ń jẹ́ ọba gbogbo yín pátá gbogbo yín lè rí bó ṣe sí òkú Elizabeth bí ò bá ju ìbílẹ̀ méjì mẹ́ta ó ṣe kí ni ó pẹ̀lú nǹkan tó ń ṣe níbẹ̀ tó bá farabalẹ̀ wo fídíò yẹn because ọba ni ẹ má ṣe nǹkan tó lè kó bá àwọn ìgbésí ayé àwọn ọmọ yín lọ́la now yóò sì wà lọ́dọ̀ rẹ owó sì máa ka nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ gbogbo kí o lè máa kọ́ àti bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti máa pa gbogbo ọ̀rọ̀ òfin yìí mọ́ àti ìlànà wọ̀nyí láti máa ṣe wọ́n kí àyà rẹ kí ó má bàa gbéga ju àwọn arákùnrin rẹ lọ àti kí ó má bàa yí padà kúrò nínú òfin náà sí ọwọ́ ọ̀tún tàbí sí ọwọ́ òsì ìwọ tó ti kó nínú Bíbélì tó ti lọ gbé adé ìṣẹ̀báyé sórí ṣé ò tí ìyà sọ́wọ́ ọ̀tún ṣé ò tí ìyà sọ́wọ́ òsì gbogbo àwọn nǹkan tí a ń kọ́ yìí ó yẹ káwọn pásọ̀ yìí ti kọ́ yín ní ṣọ́ọ̀ṣì tí àwọn pásọ̀ yìí bá kọ́ yín ní ṣọ́ọ̀ṣì tí àwọn àfáà yín bá kọ́ yín ẹ ò ní gbé sí mẹ́tàlítì pé fẹ́ jọba because ẹ bá ti lọ ń jọba ìlú ẹ ò kì í ṣe èèyàn Ọlọ́run mọ́ ẹ kì í ṣe kìrìsìtẹ́nì òdodo mọ́ ẹ kì í ṣe mùsùlùmí òdodo mọ́ ọba wà fún àwọn abọ̀rìṣà ló ń jọba tí mùsùlùmí bá sọ pé òun fẹ́ jọba ẹ máa lọ dá ìlú mùsùlùmí sílẹ̀ àbí ọba tẹ́ máa jẹ́ Allah ló máa ṣe kíni ló máa yàn ẹ jẹ́ ká wá tún padà sínú alukoran kẹ́ lè mọ̀ pé gbogbo ẹ pé síbí ẹ padà sínú alukoran chapter 2 ọba àkọ́kọ́ tó jẹ nínú alukoran òun ni wọ́n pè ní Tólútù kí ni wọ́n pè yìí Tólútù yẹn náà ni wọ́n pè ní Sọ́ọ̀lù tó jẹ ní ilẹ̀ Ísírẹ́lì yìí. Now alukoran chapter 2 ẹ ká gbọ́ bó ṣe sọ̀rọ̀ nípa ọba alukoran chapter 2 Tólútù alukoran chapter 2 verse 246 kọ́ ni. Alukoran chapter 2 verse 246 to 250. Ẹ ká gbọ́ bí the claimant tí n bá ti ń sọ̀rọ̀ wá farabalẹ̀ gbọ́ bóyá o bẹ́ sáárín ni a ò ní mùsùlùmí ò lè jọba ìlú tí mùsùlùmí bá máa ti jọba á jẹ́ pé mùsùlùmí ló tẹ ìlú yẹn dó. ìlú tí kìrìsìtẹ́nì bá máa ti jọba á jẹ́ pé kìrìsìtẹ́nì ló ṣe kíni ló tẹ dó. but ìlú ìbílẹ̀ kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ máa jọba ńbẹ̀. now ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe fi lọ́ọ̀tì jọba Tólútù ní Alukoran ní pé Sọ́ọ̀lù kẹ́ni nínú Bíbélì. So Alukoran chapter 2 verse 246 ẹ jẹ́ ká gbọ́. Ṣé o rí àwọn aṣíwájú nínú àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ìgbà ànábì Musa nígbà tí wọ́n wí fún ànábì tí wọ́n pé yan ọba kan fún wa kí a lọ jagun fún ààbò ẹ̀sìn Allahu. Ó sọ pé ṣebí ó ṣeéṣe pé tí wọ́n bá ṣe ogun jíjà ní ọ̀ranyàn lé yín lórí tàbí ẹ ó kúkú ní jagun. Wọ́n wí pé kí ni ó máa dí wa lọ́wọ́ láti jagun fún ààbò ẹ̀sìn Allahu. Wọ́n kúkú ti lé àwa àti àwọn ọmọ wa jáde kúrò nínú ilẹ̀ wa àmọ́ nígbà tí a ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé wọn lórí tán wọ́n pẹ̀yìn dà àfi díẹ̀ nínú wọn. Allah sì ni onímọ̀ nípa àwọn alábòsí.
22:47 ànábì wọ́n sọ fún wọn pé dájúdájú Allah ti gbé Tọ́lútù dìde fún yín ní ọba. Ta ló sọ pé ó gbé Tọ́lútù dìde yìí? Allah ni, kì í ṣe Ifá ló yàn. Ifá yẹn wo pé ra ní Kristẹni, Ifá mú ẹ. Kí ló pa Kristẹni pọ̀ pẹ̀lú Ifá? Kí ló pa Mùsùlùmí pọ̀ pẹ̀lú Ifá? Tòró dá mi lójú ìsìn pé ẹni ìlú tó bá ti fẹ́ yan ọba, táwọn máa lọ bèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n máa lọ bèrè lọ́wọ́ pásítọ̀. Wọ́n á ní kọ́ lọ bèrè lọ́wọ́ àfáà. Gbogbo tí ẹ jẹ́ pé owó ló yàn wọ́n. But wọ́n àìsàn ní public ni pé Ifá ló ṣe kí ni? Ifá ló yàn. Now, wọ́n wí pé báwo ni ó ṣe lè jẹ́ ọba lé wa lórí nígbà tó jẹ́ pé àwa ní ẹ̀tọ́ sí ipò ọba jù ú lọ. Àwọn Mùsùlùmí yẹn nìyẹn o. Ayé ìgbà yẹn. Nígbà tó sọ pé wọ́n fẹ́ fi Tọ́lútù yìí jọba. Wọ́n wá sọ wípé àwa nípò jù lọ, báwo ló ṣe máa jọba lé wa lórí? Now, kò sì ní owó púpọ̀ lọ́wọ́. Ó sọ pé dájúdájú Allah ó sàálẹ̀ sàlẹ̀ yín lórí. Ó sì fún un ní àlékún púpọ̀ nínú ìmọ̀ àti okun ara. Allah ó fún ẹni tí ó bá fẹ́ ní ìjọba rẹ̀. Allah ó ní olùgbàyè àti onímọ̀. Olùgbàyè, ẹni tó máa ń gbàyè fún ènìyàn àtẹ tó nímọ̀, Allah ó ní. Ẹ jọ̀ọ́ ẹ má gbé kíní ìsira. Mùsùlùmí tó bá wùn láti jọba, ẹ lọ dá ìlú Mùsùlùmí sílẹ̀. Ìdí nìyẹn tẹ́ fi rí wípé ẹ̀yin tẹ́ wà ní bíbí tẹ́ bá Google Zion Church, ẹ máa rí wípé adé náà máa ń dé. Ìtumọ̀ adé mi yìí nìyẹn. Kí tún di ọba àgbáyé, mo ti ń di adé. Adé kí ni mo dé? Adé Zion ni. As ọba Zion. So adé tí mo dé kì í ṣe adé mi, adé bàbá mi ni. Kí ló dé tí àwọn Zion fi ń ṣe bẹ́ẹ̀? Ìsìn Dáfídì àti ìsìn Solomon ni àwọn ọmọ Zion ń ṣe. Tí àwọn Zion bá fẹ́ dé adé, wọ́n máa lọ gba ibì kan, wọ́n máa pè ní àgbàlá. Ìwọ tó bá fẹ́ máa ṣe ẹ̀sìn wọn ló máa lè kọ́lé sí àgbàlá yẹn. Ìlànà tó máa ṣe níbẹ̀, ìlànà tó wà ní bíbélì, wàá ṣe ẹ̀sìn àárọ̀, wàá ṣe ti alẹ́. Ifá ò lè yan ọba ní ṣọ́ọ̀ṣì Zioni. Àwọn olóma yan àwọn wòlíì ikọ̀, wòlíì ló máa yan ọba Zioni. Àti kíni tó bá dẹ̀ máa ta àmì òróró lé lórí, kí ni wọ́n máa ta lé? Àmì òróró ni. Kì í ṣe pé wọ́n máa wá gbé adé ìṣẹ̀ǹbáyé, wọ́n á ní kó yẹ ọba Zioni wá lọ wọ igbódù. Kò jọ. So tí Kristẹni bá fẹ́ jọba, Kristẹni máa lọ dá ìlú ẹ̀ sílẹ̀, á pè ní ìlú àwọn Kristẹni. Ìlànà ọba yín látọwọ́ ta ló bá ti wá? Àtọwọ́ wòlíì. Ọlọ́run ló máa yan ọba fún ẹ̀yin Kristẹni. Kì í ṣe wípé ìlú ìbílẹ̀ tó ti bọ Ṣàngó, tó ti bọ Ọya, tó ti bọ Èṣù láàlú ògiri òkò, kó wá di ọjọ́ tí wọ́n fẹ́ ṣe inauguration fún ẹ, adé gbọ́ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ yẹn, tó máa ń gbé sórí àwọn ọba yẹn tó ní yẹ́oyẹ́o yẹn, adé ta ni? Adé ìbílẹ̀. Adé ìṣẹ̀ṣe ni, adé ìbílẹ̀. Ìbílẹ̀ ni. Kì í ṣe ti ṣọ́ọ̀ṣì, kì í ṣe ti Kristẹni. So mo bẹ̀yìn ẹ̀yin kàlùkàlù ọba tẹ́ fẹ́ jọba tipátipá, mo bẹ̀yìn ni, ẹ kò lè ṣeéṣe fún yín. Ẹ má bà ayé àwọn ọmọ yín jẹ́, because nǹkan tẹ́ fẹ́ máa create yẹn ó lè kó bá ìgbésí ayé àwọn ọmọ yín. Ogun máa jà wọ́n ní mọ́bí tó gùn yẹn ti ń wá. Adé tó gbélé ẹ lórí lọ́jọ́ tó gba dé yẹn, adé ìṣẹ̀báyé ni, òòṣà náà fi pinlẹ̀, ètùtù ni, ẹbọ ni. Tí ò ti lè ṣẹbọ,
tó bá ti lè ṣe tutù má jọba ìlú tó bá wá wù yín dé ẹ lọ dá ìlú mùsùlùmí sílẹ̀ àti ìlú kìrìsìtẹ́nì nǹkan tí mo fi gbá ti Ìlọrin nìyẹn. mo gbọ́ pé ọba Ìlọrin dé adéṣẹ̀báyé adékìlẹ̀ máa rí lórí ẹ̀ láwà níní adétọ́lọ́hún nìyẹn adétí Allah nìyẹn. àwọn Zioni fúnra wọn tí mo ń ṣe pẹ̀lú ẹ̀ irú adé tí mo dé yìí Zion ò ní right àti dérú adé yìí because kọ́kọ́ tó wà ń bì tìbílẹ̀ ni but adé ọba Zion mi adé ọba Zion mi ó ju ti Ọọ̀ni lọ yes wọ́n ti dàpọ̀ mọ́ ayé ìdí nìyẹn tí mo fi sọ pé ìjọ aláṣọ funfun ìjọ Ọbàtálá ni bẹ́ẹ̀ ni ara ẹ̀mí Ọbàtálá tó pín ló wọnú aláṣọ funfun tó jẹ́ wípé tẹ bá máa ju ijó yín ẹ máa ta àyè tẹ bá bẹ̀rẹ̀ sí ń ta àyè ẹ máa sọ pé ẹ̀mí ṣe kíní umalẹ̀ ló gbé yín kì í ṣe ẹ̀mí kankan ò gbé yín umalẹ̀ ló mú yín umalẹ̀ tó bá lè sọ wípé ẹ̀mí ló ń gbé ẹ kóòtù nínú Bíbélì bí tẹ̀mí ti gbé Jésù tó ti ṣe bí bó ṣe ń ṣe gan ọ̀rọ̀ yẹn bó ṣe ń ṣe yẹn kóòtù ẹ̀ nínú Bíbélì pé ẹ̀mí gbé Jésù ní báyìí ó bẹ̀rẹ̀ sí yá ó bẹ̀rẹ̀ sí tààyè ó bẹ̀rẹ̀ sí tààyè kóòtù ẹ̀ jáde nínú Bíbélì pé báàsì báyìí o Jésù gbẹ̀mí ó bẹ̀rẹ̀ sí ta òyì nínú Bíbélì ẹ tó fi jọ ẹ̀mí yẹn ẹnìkan tó máa gbẹ̀mí wèrè tẹ́ ń gbé yẹn Sọ́ọ̀lù ni kí ni Bíbélì pé ẹ̀mí yẹn ẹ̀mí búburú náà pé kì í ṣẹ̀mí gidi. ẹni tó wà sọ sísì tó bẹ̀rẹ̀ sí ta yìí tó bẹ̀rẹ̀ sí ta yìí ẹ̀mí kí ló bà lé ẹ ẹ̀mí Sọ́ọ̀lù ló bà lé ẹ yìí irú ẹ̀mí wo nìyẹn ta ló fi jọ nínú Bíbélì dárúkọ wòlíì kan tí ẹ̀mí wọ́n bà lé nínú Bíbélì tó bẹ̀rẹ̀ sí ta yìí kò sí so instead wípé kí gbogbo àjòkó wípé wá o yẹ ká máa ṣẹ̀ṣẹ̀ ṣe o a ti mọ̀ wípé orúkọ Jésù ló simple jù láti fi gba owó àwa gbé ìṣẹ̀ṣe àwa gbé sábẹ́ Jésù no tí Zion bá fẹ́ dé adé wọn ò gbọdọ̀ kọjá aṣọ kí ni wọ́n gbé ta ló lè bá amadé mi yẹn wá tó ní yẹ̀wò síbí yẹn ṣé ó wà níbí ṣé mo ti lọ kó sábẹ́ kúta lọ́mọ kan wá ní draw wo draw òkè yẹn sáré irú adé eléyìí ìbílẹ̀ ni kì í ṣe ti àwọn tó lè dé adé yìí báyìí àwọn aláwo sẹ́wọ̀n pé nínú ìṣẹ̀ṣe wọ́n máa pe àwọn kan ní ọba àrọ̀nì ọba Ọbàtálá ọba ògbóni ọba kìnnì kan àwọn ló máa ń dérò adé báyìí adé ṣọ́ọ̀ṣì adé Zioni yes kí ló ń ṣe àná aláṣọ yẹn inú dúró mọ̀ pé lọ inú dúró inú dúró yẹn bí wá God bless you adé Zion ò gbọdọ̀ jẹ́lé lọ ò gbọdọ̀ ju eléyìí yes ó máa ní yẹbẹyẹbẹ ó máa ní kíní ẹ lè ṣe lógo tó bá wùn yín sí ṣùgbọ́n tó bá ti di wípé wọ́n ya odù síwájú ẹ̀ wọ́n ya àwọn odù yìí ó nítumọ̀ ilé tó wà níbí yìí ó nítumọ̀ but ilé tó pọ̀ jù ní kan gbé sórí kò mẹ́túmọ̀ ẹ̀ tó bá bèrè lọ́wọ́ pé ẹ̀yin ọba ò kí lè túmọ̀ odù tó wà níwájú orí ẹ̀ yìí kí ni mẹ́ni kóòdù yẹn tó máa wà níwájú yìí kí lè túmọ̀ ẹ̀wọ̀n ọmọ wọ́n kàn gbé sórí tó bá yẹ pé ìgbà tí ọba sì ń jẹ́ ọba nígbà tí onílé kéré wà àjàmọ́dò olúpẹpẹ dáwọ́ àjábìjì sódò òkè sì pé tó bá gbé adé sórí tó bá pèrè question lọ́wọ́ ẹ tó bá lè dáhùn ọrùn máa ṣe kí ni ọrùn máa wọ̀ ọ́
ṣebí ọba tóun náà bá gbádùn ló lè sọ̀rọ̀ tó ọrùn máa wọ ẹnìkan ọba tó jẹ́ pé owó ló gbé sórí oyè àṣẹ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ tọ́rùn máa fọwọ́ èèyàn kan. ẹ ti sọ ayé di rádaràda ti sọ ayé rẹ di bìtìbìtì kò sẹ́ni tó bẹ̀rù ọba mọ́. ó gbọ́ ní tí wọ́n sáwọn nìkan ni àwọn ọmọ kálẹ̀ yẹn ọba alála omi ní ọba alála omi ní ọba àgbáyé màlálà. ó ti yẹyẹ ọba wọn ò jẹ́ káṣẹ wà lẹ́nu ọba mọ́ ṣé ọba wa jẹ́ nǹkan téèyàn fẹnu lásán pè ní. tí ọba jẹ́ nǹkan tó ń rí anyhow ni. bíbélì sọ wípé ibi tí ọba bá wà ó ní àṣẹ ń gbébẹ̀ authority ni ṣùgbọ́n ọba tí ò pọ́nra ẹ̀ lè báwo ló ti fẹ́ dáṣẹ. no tẹ́ bá fẹ́ ṣe kristẹni go for your christian kó dẹ̀ máa lé ìjọba ó fẹ́ sáwó ó fẹ́ lé ìjọba àrùn irú àwa ń sìn mo ti gbàgbé pé inú náà mú un lọ mo ti sáìnì ó bá mi gbàdúrà bí ṣé ó bá mi gbàdúrà tó bá mi gbàdúrà mo lè ṣépè fún ẹ mo ní mo lọ nínú náà kí ni tiẹ̀ hallelujah so mo ti sáìnì bí mo ṣe sáìnì nìyẹn ìdí nìyẹn kẹfì pé mo ń sáwó mo ń ṣe mùsùlùmí mo ń ṣe kìrìsìtẹ́nì mo ń ṣe kèfèrí mo ń ṣe ọmọ ìta gbogbo ẹ̀ ni mo ń rún pọ̀ torí pé kí ni ìdí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ẹ má pariwo sí mi létí ẹ dín distract mi ìdí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé owó lèmi nídìí kí ni mo sọ pé mo nídìí ibi tí bá ti rówó lèmi máa ń jókòó sí tí bá rí pé owó wà ní christian lẹ́nu ìsìn máa wà ní christian bàbá yín ṣẹ̀sìn díẹ̀ tí bá ti get owó tí mo fẹ́ get tí bá tún rí pé owó wà lọ́dọ̀ aláwo bá tó lọ kí ni màá lọ gbowó mi tí bá rí pé owó wà lórí ìtafọ́gò màá lọ gba owó mi lórí ìtafọ́gò owó lèmi lé kò sí ètò kan mẹ́kàn jọba ọ̀run kémi sáì gbádùn gbogbo ayé mi láyé yìí nǹkan tó bá mi nìyẹn ṣùgbọ́n ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ ń lépa ìjọba ọ̀run má dé adé ìṣẹ̀báyé o kọ́ wá sin ẹ́ tán kó wá kú tán kó wá sọ pé àwọn aláwọ̀ gbọ́dọ̀ wá sí kíni wọ́n gbọ́dọ̀ wá sin ẹ́ ó ń tanra ẹ̀ o fẹ́ dá ogun sílẹ̀ sínú ayé àwọn ọmọ ẹ̀ ìwọ tó bá jẹ́ mùsùlùmí má dé adé ìṣẹ̀mbáyé so tẹ́ bá ti fẹ́ kọ nǹkan yín sìn tẹ́ bá dùn mọ̀ pé ẹ fẹ́ jà pé ẹ̀yin mùsùlùmí fẹ́ máa dádé lóòótọ́ ẹ̀yin kìrìsìtẹ́nì fẹ́ máa dádé ẹni ìlú tẹ́ bá ti fẹ́ dádé lé ẹ sọ fún àwọn ará ìlú yẹn wípé adé tẹ́ fẹ́ gbé mi dé lé mi lórí kọ́ o adé àwọn bàbá aláàmì kọ́ mi ò lè ṣe kíni mi ò lè dé yẹn o adé àgbélébùú ni mo fẹ́ ṣe kíni mo fẹ́ táwọn ará ìlú yẹn bá ti gbà fún ẹ tó bá ti dé fún ẹ ó jẹ lọ nìyẹn gbogbo pátá wàá sọ wọn di kìrìsìtẹ́nì ó possible tó bá ti gbà fún ẹ àbí wọn ní gbà fún ìlú fẹ́ sí kọ́ ọba ìṣẹ̀yìn sí kó dàgbàdàgbà kó lọ ọba tá fẹ́ jẹ ó lóun ò dádé ìṣẹ̀ ó ní adé kìrìsìtẹ́nì lòun fẹ́ ṣe kíni tí gbogbo ẹ̀yìn ará ìlú bá ti gbà fún ó ti jẹ lọ nìyẹn tí àwọn awo ìṣẹ̀ bá ti gbà fún ó ti jẹ lọ nìyẹn kì í ṣe kó gbé adé ìṣẹ̀ báyé kó fi wọ orí ìtẹ́ kó wá débẹ̀ tán kò ní náà àwọn àṣẹṣẹṣẹ o àwọn àbọ̀rìṣà o ó tanra ẹni ó fẹ́ kó bá àwọn ọmọ ẹ tó nígbà tó bá ṣe rádaràda tán tó bá lọ nígbà tí ìyá ẹ bá bẹ̀rẹ̀ sí jẹ àwọn ọmọ ẹ wọn ni mo bí tógun ti ṣe kéde tógun ti wá wọn ní ẹdín mọ̀ pé bàbá alákú bàbá wọ rédèrèdè ló dá wàhálà sílẹ̀ fún wọn. so program tí a ṣe yìí a máa kọ́ tiẹ̀ ó máa wà ní YouTube ó máa wà ní Instagram ó máa wà ní Facebook tí ẹ̀yin generation yóò bá gbọ́ nígbà táwọn bàbá alákú bàbá yín tó ti dalẹ̀ ẹ̀sẹ̀ ṣe nígbà táwọn ọmọ bá jìyà ẹ̀ tí àwọn èèyàn bá rán wọn létí pé bàbá ẹ̀ nígbà tó wà lórí oyè ó kú ó gbé adé ìṣẹ̀báyé sórí ó wá kú ó ní kí àwọn aláwo kó bá wá ṣe kíni kó má sin òun wọn á bẹ̀ sí ròyìn fún àwọn ọmọ wọn tó ń bọ̀ lẹ́yìn wípé ìkò tí bàbá yín dá ilẹ̀ lẹ́sẹ̀ kíni lẹ́ ń fèsì yìí now àwọn ọmọ yìí míì wọ́n wá kẹ́kọ̀ọ́ wípé bàbá mi tó bá dìmọ̀ pé ò lè ṣẹ̀ṣẹ̀ sí ò gbọ́dọ̀ ṣe kíni ò gbọ́dọ̀ jọba má kó bá wa ó bá wà for life ó lè má wúlò fún ẹ̀yin generation yìí fídíò yìí ó máa wà
fún ìran sí ìran for life. YouTube ò kí parẹ́. Ẹ lọ Google Oba Solomon lórí internet. Gbogbo nǹkan tí mo ti ṣe láti 2021 ó wà ńbẹ̀. Ìgbà tí mo tẹ̀ tó wò mí gan ní bí ìjẹta mímọ́ tí bá gbọ́rọ̀ mi ẹ̀rí máa pa mí ṣe pé sí èmi ló sọ léyìí. Àwọn ọ̀rọ̀ tí mo ti sọ ní 2021 tí mo ti gbàgbé tí mi ti rántí pé èmi ló ṣe kíni ló sọ kàn Google ẹ̀ lórí fóònù ẹ pé Oba Solomon 2021 2022 2023 wà á rí àwọn program tí mo ti ṣe jọ ń ṣe internet ò kì í gbàgbé kan. So life yìí program yìí máa wà for life ó máa wà ní YouTube for life. Tẹ́yìn ti wò yìí tẹ́ bá sọ pé tí yín di pé ẹ̀ ní kẹ́kọ̀ọ́ àwọn next generation yà kẹ́kọ̀ọ́ láti inú ẹ̀. Ẹ má bà ìṣẹ̀ṣe jẹ́ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ìwọ tó bá ti mọ̀ wípé àṣà àti ìṣe bàbá ẹ kò jọ ẹ lójú lọ dá ìlú tiẹ̀ sílẹ̀ kó pè ní ìlú Kristẹni ìlú Jésù ìlú Mọ̀hámọ́dù ìlú Allah kò free at least níbi táyé làjúdé èsì ilẹ̀ wà náà èèyàn lè lọ sọ́nà Ondo State kó ra bí 100,000 ìkà àbí kó dẹ̀ kó bá àwọn mùsùlùmí jọ ẹ̀yin mùsùlùmí òdodo ẹ wá máa kọ́lé sí ẹ bá dẹ̀ ti rí pé ìlú ti ń fẹ̀ ẹ dẹ̀ gba adémọ̀ very simple ìlú ìṣẹ̀ tó jẹ́ wípé àwọn èsùn lànà èsùn láàárọ̀ yóò gírò kọ́ ẹ̀bùrọ̀ àtijẹ́ látọpa ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn sẹ̀jẹ̀ òwá ní òfin wá dáadé kìrìsìtẹ́nì níbẹ̀ òfin wá dáadé mùsùlùmí níbẹ̀ kò jọ èsùn àná ẹ̀ pa gbèrègede gbé níbo ni mùsùlùmí wà nígbà tí èsùn láàárọ̀ yẹn ṣe kíni tó ń dàlù sílẹ̀ níbo ló gbàdé bí ẹ lọ ra ìlú náà ẹ lọ ra ìlú kẹ lọ dá ìlú tí ń sílẹ̀ kẹ máa jọba ń bẹ̀ ẹ má bà ìṣẹ̀ṣe jẹ́ odò tó bá gbàgbé orísun ó máa gbẹ dànù kò papọ̀ rárá Kristẹni tí ò sí nínú ẹ̀mí ló máa ń jẹ president ló máa ń jẹ governor ọba president governor èèyàn Ọlọ́run lè jẹ́ ipò yẹn because kò sí bó ṣe fẹ́ wà ní ipò yẹn kó má ṣèké kó má purọ́ ipò gbogbo ayé ni ipò tó ní kọ́kọ́rọ́ nínú ni ó lè jẹ́ pure Christian kó jẹ́ governor kó jẹ́ president because wàá purọ́ wàá ṣe jìbìtì kò sí bó ṣe fẹ́ gbọ́n tó kò sí bó ṣe fẹ́ mọ̀ tó wàá wo àwọn ẹ̀wà tó máa bí Ọlọ́run nínú. Bíbélì kọ́ ó ní ìbárẹ́ ayé ó possible kó jẹ́ gómìnà kó má bàyé rẹ ó possible kó jẹ́ president kó má bàyé rẹ kánsílẹ̀ lásán sọ̀rọ̀ ní bàyé rẹ ìbárẹ́ ayé ìsọ̀tá Ọlọ́run. If you want to be a Christianity be a Christianity lé ìjọba ọ̀run tó bá fẹ́ wọnú ayé tó bá fẹ́ ṣe kí mùsùlùmí jẹ́ kí mùsùlùmí ẹ̀ ní ìgbì mo lè kó lọ sí Ìlọrin bí mo ṣe wà yìí mo like the way tó fi design Ìlọrin yẹn wọ́n gbé ẹ̀sìn mùsùlùmí wọ́n ṣe kíni wọ́n gbé lárugẹ that is the reason why àwọn oníṣẹ̀ṣe ò lẹ́nu ní Ìlọrin because àwọn mùsùlùmí ló donate àwọn ló pọ̀ jù ọba wọn níbẹ̀ kíni mùsùlùmí adékèlè wà lórí ẹ̀ láwà níní kò sí nǹkan tó ń jẹ́ ọba Ìlọrin Emir Ìlọrin okay so ìlànà kí ló máa kọ́ wọn Al-Quran ni kò lè dọ̀là ẹ̀sìn kẹ́yìn àwọn àdìsọ pé wóò bẹ́ẹ̀kúnlé bá gbọ́ kó sọ fún bẹ́ẹ̀kúnlé bá sọnù kẹsẹ̀ kí ni bákùtà bá sọnù kẹsẹ̀ kí ni bọ́mọ̀nìyàn bá sọnù ẹ̀ má ṣe kí ni láti ìsìn di ọjọ́ báyìí anybody gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ bọ́ ẹ̀ta àti séde kò lè sí yẹn ní àárín Ìlọrin nǹkan tó máa gbọ́ níbẹ̀ ni Allahu Akbar bismillahi rabbina wa lakana abdu rahmatullahi wa barakatuh fúraka fọfọfọ so that's it ẹ lọ design ìlú yìí ṣùgbọ́n ìlú ìbílẹ̀ a máa sọ̀rọ̀ ń bẹ̀ ẹ mọ̀ yẹ ọ̀pọ̀lọpọ̀ ìwé tó ti lọ sí ìkúta sọ yìí nígbà tí àwọn aláwọ̀ bá sọ pé àwọn fẹ́ ṣèdè táwọn mùsùlùmí kan sọ pé àwọn fẹ́ lọ kírun ṣé wàhálà ló ṣẹlẹ̀ ìbò máa ń ṣẹlẹ̀ nílùú yìí wọ́n máa sọ pé àwọn gbọ́dọ̀ lùlù àbí
àdàmà ní sùúrù ṣe kíni a máa ní sùúrù fún wọn tó bá yẹ ti ṣe orò wọn tán àwa tún bẹ̀rẹ̀ ẹ̀sìn wa ìkan ò dí kan lọ́wọ́ but kí ló fà tí àwọn fi dí wa lọ́wọ́ torí pé àwọn ló ní kíní àwọn ló ní ìlú àwọn ló tẹ̀lú dó àṣà iná fi tẹ ìlú yìí dó a gbọ́dọ̀ fún wọn ní ọ̀wọ̀ yẹn bíbélì wa sọ pé ẹ fi ohun tí ṣe ti Késárì fún un ẹ fi ohun tí ṣe ti Ọlọ́run fún un ká ní pé kìrìsìtẹ́nì ló tẹ ìlú yìí dó ká ní pé nǹkan tó fi bẹ̀rẹ̀ ìlú yìí ni wípé tá làwọn wọ́n yé bírawọ̀ á ní wájú ìtẹ́ mímọ́ tí wọ́n sì kò lè jọ torí ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn kìrìsìtẹ́nì náà fi ṣe kéde náà fi dá sílẹ̀ ẹ má yẹ ká da gbogbo ẹ̀rú ẹ má yẹ ká da gbogbo ẹ̀rú ẹ jẹ́ kólúkálùkù kó mọ ayé ẹ̀ kólúkálùkù kó mọ ráìtì ẹ̀ kólúkálùkù kó mọ ọkọ tó tọ́ àti nǹkan tó yẹ kó papọ̀ adé ìbílẹ̀ kì í ṣe fún kìrìsìtẹ́nì ibi tí adé ti wá ìlànà ìṣẹ̀ṣe ni ta ló gbé adé wá Odùduwà ló gbé adé wá gẹ́gẹ́ bí ìlànà wọn gẹ́gẹ́ bí ìtàn tá a bá sí ní ilẹ̀ àbí ìtàn tá a dẹ̀ bá ní wípé Odùduwà kó onímọ̀ọ́kà Ògúnjà ó gbé adé ó sá wá sí ilẹ̀ Yorùbá àbí ìtàn tá mi gbọ́ nìyẹn now adé tó dẹ̀ wà lọ́wọ́ Odùduwà kò jọ lè tó ń dé ní Mẹ́kà kí ni ó wé ní Mẹ́kà adé tó wà lọ́wọ́ Odùduwà kẹ́ ní Mẹ́kà náà ti gbé wá kò dẹ̀ jọ adé wọn lọ́hùn níbo ló ti wá rí adé èyí túmọ̀ sí pé irọ́ ni Odùduwà wá láti Mẹ́kà because adé Mẹ́kà kò jọ ti Odùduwà gbogbo nǹkan tó dẹ̀ wà lára adé Odùduwà odù ló wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló dẹ̀ létùmọ̀ ìwọ́n tó wá pèrè àní kírísítẹ́nì ó fẹ́ gbé adé odù sórí ó fẹ́ gbé adé ifá sórí ó fẹ́ gbé adé ìbílẹ̀ sórí adé ìṣẹ̀ǹbáyé wọ́n máa sọ pé ifá ló yàn ẹ́ ṣùgbọ́n o ò lè sojú ṣe ifá odù ẹ ti gbàgbọ́ orísun ó fẹ́ gbẹ nìyẹn báwọn kò fẹ́ dádé adéhùn ẹdẹ lọ dá ìlú tiẹ̀ sílẹ̀ kó sọ ní ìlú àwọn mùsùlùmí kó dẹ̀ máa dádé níbẹ̀ kó dádé mùsùlùmí tó àwọn kò adéhùn ẹdẹ lọ dá ìlú tiẹ̀ sílẹ̀ kó sọ ní ìlú àwọn kìrìsìtẹ́nì dádé kìrìsìtẹ́nì níbẹ̀ kàn fi ṣe kí ló máa ṣe ṣe lórí àmì òróró kì í ṣe adé ìbílẹ̀ no ọlọ́ka kọ́ wa mọ̀ ẹ́ ṣe o ànírí dààmú o ànírí pọ́njú o gbogbo àdáwọ́lé wa ayọ̀rísí rere ẹni tó máa dá ilẹ̀ Yorùbá rú ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ ayé fi jọba tó bá kùn díẹ̀ kó jọba aga máa yẹ̀mọ́ nídìí ẹni tó máa gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa tó máa gba ọ̀nà ẹ̀sìn wọlé láti gba ilẹ̀ ìbílẹ̀ wọ lọ́wọ́ wa tó bá ti ń gbèrú ẹ̀ ọ̀run wújẹ̀ wọn lága ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o torí odò tó bá gbàgbé orísun ó máa ń gbẹ dànù ni torí àwọn àìmọye àwọn kó tá ti sọnù nílẹ̀ Yorùbá tá ò lè rí mọ́ ní ayé ìgbà kan mi mọ̀ bóyá kíní kan sì wà
bí aláboyún tó bá lóyún tí ọmọ bá cross báyìí ó ní ewé táwọn àgbà kan máa já tí ọmọ ẹ máa padà sí opposition ó sì wà bí bọ̀ tó bá yẹ pé hospital náà tó fẹ́ sí kí ni wọ́n máa sọ pé lọ sí wọ́n ní kàn lọ lanú ẹ̀ sẹ́rí àwọn kọ́tà tí kò sọnù tó bá sọ̀rọ̀ yẹn fún àwọn kìrìsìtẹ́nì yẹn wọ́n ní in Jesus name Jesus we say kini we take over Jésù ká wá wọ ẹ kí kó pa ẹ torí borí ẹ burú torí pé Jésù ti ṣe kini ó ti dá ewé àtegbò fún ẹ ó dẹ̀ sọ fún ẹ pé gbogbo ẹ wà fún lílò gbàdúrà wá sọ pé orí ẹ burú yẹn àwọn sọ pé kíkú yẹn wá pa ẹ dànù àìmọye àwọn kan tí a ní tí a ò cherish tó dẹ̀ jẹ́ pé ó wúlò àwọn òyìnbó modernize gbogbo kan wá ní ọ̀nà kó sínú abẹ́rẹ́ kí ló ń gbà nínú abẹ́rẹ́ egbò igi ni wọ́n fà sínú abẹ́rẹ́ wọ́n tẹ̀ sí ẹ lára egbò igi ló wà ń bẹ̀. ẹ má jẹ́ kí wọ́n bà nǹkan yín jẹ́ ṣe bá ti lọ ṣọ́ọ̀ṣì lé ní àbí a ti lọ sí ti Jésù a sì tọ̀ Bàtálá báyìí a sì tọ̀ Ọ̀rúnmìlà bó ṣe yẹ kó rí nìyẹn ìsìn kìrìsìtẹ́nì dá ẹ bèrè pé kí ló wù mí nínú kìrìsìtẹ́nì orin mo láìka orin púpọ̀ ìgbà tá ń kọrin ọpẹ́ lẹ́ẹ̀kan orí mi ń fì inú mi ń dùn bọ̀ kì í ṣe pé kéjì òbù mi jẹ kí wọ́n máa lọ máa ké bá Jésù ẹ̀pá ni máa lọ lò tí bá ṣẹ̀ṣẹ̀ kìrìsìtẹ́nì débì kan tí mo dẹ̀ ti sọ pé orí ìṣẹ̀ṣẹ̀ burú pé ìṣẹ̀ṣẹ̀ ò dá wọ́n wá ní kí lọ tẹsẹ̀ lé bọ̀ tá ló fẹ́ lọ bá ẹ sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ sí ṣẹ̀ṣẹ̀ kìrìsìtẹ́nì lọ mo ní orí ìṣẹ̀ṣẹ̀ dàrú pé ìṣẹ̀ṣẹ̀ ò dá pé ìṣẹ̀ṣẹ̀ rọ́bìṣì ni mo wá ìkẹ́kọ̀ọ́ wá ṣẹlẹ̀ wọ́n wá ní níbi tí a bá rọ̀ yìí dé báyìí o ẹ lọ sí kíni ẹ lọ tẹsẹ̀ lé bọ̀ o níbo mo fẹ́ lọ tí bá dé abẹ́ ilé gan sílé gan máa gbà mí ṣé ìṣẹ̀ṣẹ̀ gan ní kẹ̀yìn sí mi àwọn irú malẹ̀ gan sí wọn ní kẹ̀yìn sí mi náà kò yẹ kó rí bẹ́ẹ̀ because àwọn ní bàbá yín ọ̀rọ̀ yẹn ṣe ló dàbí pé bàbá wèrè tó bímọ tó fẹ́ wá ṣe wedding tó ní bàbá òun wèrè ò lè represent bàbá òun lọ́jọ́ wedding wípé o máa lọ gbé bàbá wa láti lóyìnbó wọ́n bá wà nílé ọkọ nígbà tó wá wà nílé ọkọ tán ò rọ́mọ bí ókè wo tẹ̀ wá lóyún ó fẹ́ wá bímọ wọ́n wá sóyún mọ́ ẹ nínú wọ́n ní ọ̀nà tó lè gbà bímọ ẹni wípé ìtọ̀ bàbá ẹ̀ gangan ni kó wá lọ wá tó bá padà sọ́dọ̀ wèrè ó béèrè tó bá padà sọ́dọ̀ wèrè yẹn tó bá tiẹ̀ wá tọ̀ ẹ̀tọ̀ yẹn fún ẹ sẹ́wọ̀n ní gbòdì lára bàbá tí ò lè sọ fún àwọn ènìyàn tó yẹ kó jẹ́ wèrè kò sẹ́kì sí bàbá yẹn ni kí ló tó lè pọn lé kó wá sọ fún lọ́jọ́ yẹn tó bá dé tó bá dírẹ́sì fún tán tó bá dé hey wàá sọ pé bàbá mi hey ta ló sọ̀rọ̀ mo fẹ́ gbé pè mo fẹ́ gbé ara ẹsẹ̀ nígbà kó máa bu ẹ jẹ so tí bàbá bá ṣe hey wọ́n náà sọ pé dáàdì mi àwọn èèyàn máa rò pé bẹ́ẹ̀ ẹjọ́ ṣe kí ni ẹjọ́ bára yín ṣeré ni títẹ́ máa fi parí ìkọ́tẹ́ ń parí oní bàbá ẹ wèrè ni pé o lè so ẹ̀ o lè lọ́rẹ̀ tí bàbá wá ogun wá ṣẹlẹ̀ sí ẹ wọ́n wá ní kó wá bàbá yẹn lọ ó wá tọ̀ ẹ̀tọ̀ ẹ̀ ó máa gbòdì lára ẹni bọ́ọ̀rọ̀ ẹ̀yin ọmọ yìí ṣe rí tẹpẹrẹ ní kìrìsìtẹ́nì mùsùlùmí yìí ṣe rí nìyẹn nìkan òdì kan lọ ní kó má ṣe kìrìsìtẹ́nì ẹ̀ má fẹnu sátá ibi tó ti ṣe kíni tó ti ṣẹ̀ wá ní kó má ṣe mùsùlùmí ẹ̀ má fẹnu sátá ibi tó ti ṣẹ̀ wá èjì ogbè ló wà lórí mi yìí mo ti lọ sí ṣọ́ọ̀ṣì lẹ́ni mo ti lọ sí ti Jésù lẹ́ni tó bá dọ̀la nísìsiyìí tó bá sọ pé ó yá nílé ìṣẹ̀ṣẹ̀ ara máa yá mi àbí kò ní yá mi ò bá bẹ kankan jẹ́ mi ò bá ti kìrìsìtẹ́nì jẹ́ mi ò dẹ̀ bá ti mùsùlùmí jẹ́ mi ò bá ti ìṣẹ̀ṣẹ̀ jẹ́ kò sí èyí tó sọ fún mi pé lọ́la báyìí pé ó yá Ọba Solomon lọ́mú kan báyìí wá níbẹ̀ tí mi ní rí gbà má bá ẹni wúyẹ̀ jẹ́ o mọ bí tí àṣeyọrí ẹ̀ sí kí ni tó wà ìjọ ọmọ kí náà pè ìjọ ọmọ kí ni ọmọlúwàbí sọ̀rọ̀ jì sí bàbá tó bá ti ń bú Bàtálá o ti bú bàbá kàbó ti bú tó bá ti bú Ọ̀rúnmìlà ńkọ́ tó bá ti bú Èṣù ńkọ́ ẹ sọ fún àwọn pásítọ̀ yín pé kó mú fàásì kan jáde ẹ̀ṣẹ̀ tí Èṣù ṣẹ̀ kò sí evidence fún ẹ kàn wọn máa purọ́ mọ́ Èṣù ẹ tó lọ́dún ìyàwó léyàwó ẹ̀sìn tá ló sọ pé ó ṣèwọ̀n ṣé wọn ò rí rí báwo ló sọ pé Èṣù ló ń ṣe ẹ́ Èṣù ló ṣe ẹ́ àbí ọkàn ẹ ló ṣe ẹ́ àbí wàánù ẹ ló ṣe ẹ́